aláǹgbá kan kì í ká igi oko. Ọwọ́ àtẹ́lẹsẹ̀ kankan kì í ká ọ̀nà. Ọwọ́ àtẹ́lẹwọ́ kan kì í ká ògiri ilé. Ó ti wá dọ́yẹ̀kú. Ikú ti yẹ̀ lórí ọ̀. Ó ti wá dọmọ ayé tí ikú ò gbọdọ̀ pa. Ó ti dọmọ àrùn táàrùn ò gbọdọ̀ pé dé. Ó ti di ẹni ńlá lẹ́ni o. Ó ti di olórí lẹ́ni. Ẹsẹ̀ rẹ ò ní yọ̀. Ọwọ́ ayé ò ní ká ọ. Àṣẹ. Olórí, bí wọ́n yìn ọ́ níbọn kò ní rán ẹ́. Àṣẹ. Bí wọ́n tì ẹ́ sínú omi, omi ò ní gbé ọ lọ. Àṣẹ. Bí wọ́n dáná sí ẹ, iná ò ní jó ọ. Àṣẹ. Bí wọ́n tì ẹ́ sí kòtò, kòtò á dá ọ padà. Àṣẹ. Bẹ́ẹ̀ ni, bí wọ́n bá tì ọ́ ṣubú, wàá dìde. Àṣẹ. O ò sì ní farapa. Bẹ́ẹ̀ ni, ọ̀ṣíbàtà òun ló ń lékè odò. Ìwọ ló máa lékè àwọn ọ̀tá rẹ. Ipá ayé kan ò tún ká ọ mọ́. Àṣẹ. Ṣó wá fẹ́ gbọ́? Ní ipò olórí tó wà báyìí, gbogbo ohun ojú bá rí kọ́ lẹ́nu ń sọ. Bí ìyẹ́ bá rántí ohunkóhun tó ṣẹlẹ̀ ń bí lónìí, ẹnu ẹ ò gbọ́dọ̀ sọ. Ní ìgbàkigbà tó bá wá wà nínú ewu tàbí tí ọ̀nà bá dí mọ́ ọ, ṣáà ti la ẹnu rẹ sọ wípé ọ kì í gbé mi fò, wọ́n sì gbé ọ fò. Ní báyìí, àsìkò ti wá tó láti kí olórí. Alagbala. Ní ipò olórí tó wà gbogbo wọn tó bá rí ọlẹ̀ lẹ́sẹ̀. Bí ìyẹ́ bá rántí ohunkóhun tó ṣẹlẹ̀ bí lónìí, ẹnu ẹ ò gbọ́dọ̀ sọ. Agbára rẹ̀ kò já nǹkan. Bíṣìnà gbàyà olóṣè ó lè. Sọ mí dà bó ṣe dà. Ṣẹ́gbẹ́ tó wà tó dálé moṣú. Ṣé ìyẹn ló fẹ́ sọ? Má dárúkọ ẹ̀gbọ́n mi mọ́. Má dárúkọ ẹ̀gbọ́n mi mọ́. Àgbàyà ni oníṣìnà ni ó lè ní ẹ̀rù nígbà ó lè ní àgbàyà òṣì. Àgbàyà ó lè ní nígbà má dárúkọ ẹ̀gbọ́n mi mọ́. Ó ti pààyàn. Ó ti jẹ́ kí n pààyàn. Ó ti pààyàn. Ó ti pààyàn. Ó ti pààyàn. Ó ti. Ẹni tó gbára. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. Ẹ má bínú sá ẹjọ́. Òkú ni Jámánà. Ẹ má bínú sá. Ẹ má bínú sá. Òkú ni o Jámánà. Òkú ni o Jámánà. Òkú ni o. Dálọ. Dale. I'm happy to see you here today. But I'm coming. You said you will want to have a conversation with me. Inú mi jẹ́ máa ń dùn when people like you, your age,
ní àwọn fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. You want to go. Always last like that. Ṣùgbọ́n kí ni ìbéèrè yẹn gangan? Fẹ́ béèrè. To start with, I would like to say thank you for the warm welcome. Eshego, I know you to be a very brilliant, smart, and highly intelligent professor. Mo ṣe ní kí wá béèrè ìbéèrè kan àbí méjì lọ́wọ́ yín. Mo mọ̀ pé akẹ́kọ̀ọ́ gboyè ní nínú èdè Yorùbá. So mo dẹ̀ fẹ́ mọ̀ àwọn kankan pa spirituality. Spirituality? Bẹ́ẹ̀ni. Yes, sir. Mo fẹ́ mọ̀ ipa tí àlá máa ń kó nínú ilé ayé ọmọ ẹ̀dá. Yálà ní ti dáadáa ni àbí ní búburú. Ipa tí àlá máa ń kó. Bẹ́ẹ̀ni, sir. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni o. Nǹkan gbàgbà. Bí ìyẹn bá rántí ohunkóhun tó ṣẹlẹ̀ bí lónìí. Sórí tí èèyàn. Ẹnu ẹ̀ ò gbọ́dọ̀ sọ. Àlá pé oríṣiríṣi. Stop! Stop, it's okay. Ẹ má worry, sir. Why? No, ẹ má worry, I'm fine. Ẹ má worry. But worry, ìbéèrè tó béèrè lọ́wọ́ mi ni mo fẹ́ dáhùn náà. Mi ti béèrè question. Mi dẹ̀ ti béèrè pé aláwo ló lájú kan. Ó dàbí ẹni pé ọmọ ẹ ti ráyè o. Ó ti ráyè. Ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ kan náà ni dúdú wa. Ẹ kọ́ bá mi bí ẹbí jẹ pé ní ìṣọmọ rẹ̀. Ẹ close. Ó yà wèrè ṣá. Bàbá ti pẹ́. Bàbá ìgbà pẹ́. Ìwò láriwo. Tuale. Ẹ kó bọ́lẹ̀. Láyé tiwa. Ẹ bá pa ní sí máa mú ìfẹ́ mi. Vijay, you know me. You know say pointer. Na anything wey you talk say make I try to do. But this one wey happen na F. I know say na me F. I know say I F, but you know say I be good pikin to you now. Anyway wey you talk say make I sit down go sit down. This one wey happen na dating parole. Ìwà táwọn kan ẹ lọ kóra ìjọ síbí kan ẹrù pé igan ti dọ̀gá mi una don turn boss for una area. Ẹ wá fẹ́ gàba lórí mi when who give you confidence tell me make I know. Ta ló fún yín ní gbọ̀jà tẹ ní gangan ẹ wá lọ ń gbọ̀jà ẹ ní bíi ti àṣà o. Orí ẹ yẹn mo máa sọ̀kalẹ̀ kúrò lọ́rùn ẹ̀ a máa wá send there as a message you go send am to your people make dem know say I be fire nobody dey play with me no dey play with anything wey concern me. Vijay abeg. Vijay I use God beg you. I see young make I no die o. I make I hold make I born pikin. I know this one wey I do that small mistake now. I don tell you say no go happen again now. I use God beg you anything wey you believe I use am beg you. I be pikin now. Ọ̀gbẹ́ni máa ń dájọ́. Báwo ló ṣe jẹ́? Ṣé Bíjẹ̀ kéré lójú ẹ̀ ni? Kí ló ń ṣẹlẹ̀? Ìwọ Ọlọ́run Adéwìmí àti ẹ̀kọ́ rẹ̀. Mo ti Kaya ẹ pa àná wọn sí à kíyà. Guys! Fall back! Bàbá ìdílé ṣá.
gbogbo àkóso. Àmín. Gba gbogbo àkóso. Àmín. Gba àkóso. Àmín. Gba àkóso. Àmín. Gba àkóso. Àmín. Olúwa gba àkóso. Àmín. Jésù ọba tó pọ̀ ní Pauli siri tari alamati alaya. Jésù lolúwa. Orúkọ Jésù Olúwa wa o. Àmín. Pauli siri. Ẹ̀mí sọ fún mi pé ilé olórogún lẹ ti fún orí jáde. Àmì lẹ ti yọ. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀mí ní bàbá yín ìgbà kan wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe ń sọ wọ́n yànjú ìyàwó 7 náà fẹ́. Ẹ wà very correct. Para Cynthia ara má ṣàmọ̀ ṣálẹ́ aká. Ìran yẹn clear gidi ni. Mo dìídì rí nínú ìran mi. Wọ́n gbé bàbá yín sẹ́gbẹ̀ẹ́ báyìí. Wọ́n dẹ̀ kọ yànjú sẹ́gbẹ̀ẹ́ bàbá yín nítumọ̀ wípé bàbá yín nífẹ̀ẹ́ obìnrin. Wọ́n kó dẹ̀ǹdẹ̀ obìnrin lọ. Ẹ̀yin dẹ̀ ti ṣetán àti márì. Bẹ́ẹ̀ni sà. Ẹ ti fẹ́ fẹ́yàwó báyìí. Bẹ́ẹ̀ni sà. Ìyàwó mélòó lẹ wá fẹ́ fẹ́? Ẹyọ kan ni o. Nítẹ̀dẹ̀ mo ṣe mú wá fún yín pé kí lè bá wa fi àdúrà ṣọ́nà. Òun nìkan ṣoṣo ni mo yàn láàyò. Ó nìkan ṣo lẹ fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ni sà. Ta lẹ máa fi jọ? Daddy Sherry, the fact that àwọn daddy tèmi wọ́n fẹ́ 7 and more kò mí pé kémi follow footsteps wọn. Ẹyọ kan ṣo tèmi fẹ́ fẹ́ òun lélẹ̀. Ibi tí mò ń lọ gangan nìyẹn o. Ibi tí mò ń bárọ̀ mi lọ nìyẹn o. Ẹlòmíì kò lágbára àti fẹ́ 2 ó fẹ́ ó dẹ̀ di wàhálà sí lọ́rùn. Ẹlòmíì ò lágbára àti fẹ́yàwó 3 ó fẹ́ 4 wàhálà dé wà nínú ayé ẹ̀ títí dọ̀la. Tó bá jẹ́ yọkùn tẹ́ fẹ́ ni ẹ dì mú. Kò ní dandan kẹ́ ẹ jọ dádì yín. Kò ní dandan kẹ́ ẹ jọ bàbá yín. Ẹ sà, Sherry, bẹ́ẹ̀ ṣe ń wò mo nífẹ̀ẹ́ gan-an ni o. Ìfẹ́ tí mo ní ó pọ̀. Sà, bẹ́ẹ̀ ṣe ń wò oníṣìnà ni. Ó ti nífẹ̀ẹ́ obìnrin jù. Girlfriend 5 làwa tá wà lọ́wọ́ ẹ̀. 5? Bẹ́ẹ̀ ni sà. Túbọ̀ kí n ṣe torí ìfẹ́ torí ẹ̀ náà ní ẹ̀pọ̀ àdúrà ṣùgbọ́n. Girlfriend 5 ló ní. Ìyá tí yín kọ́. Ìyá yín dẹ̀ mọ̀ pé tẹ́ fẹ́ fẹ́ rí. Bẹ́ẹ̀ni. Má ń talẹ̀. Kí ló rí ojú yìí? Mo fẹ́ rí yín. Ẹ mọ̀ bọ̀ lọ jókòó bẹ́ẹ̀. Àbí wà dúró kájọ ṣe administration. Ẹ má ṣe lọ tó bá ti ṣe tán. Girlfriend 5 òun lè ní lọ́wọ́ báyìí. Ó kù 2 kẹ́ bá bàbá yín. Ẹ wo ẹ má dá lóhùn. Ṣé wíwọ̀n nǹkan báyìí kò ṣe yọ kúrò. Bọ́ wọ́n ṣì ní number 1 òun ló wà on top of the list. Mi ìmọ̀dé tó ṣe wá ń sọ gbogbo ilé ìkàlẹ̀ báyìí. Ẹ ó ṣe yọ kúrò. Ó ṣe yọ kúrò. Kí lẹ mí báyìí kò ṣe yọ kúrò. Kò ṣe yọ kúrò. Ẹ máa mú ṣìnà tó bá wà lójú yín. Ẹ̀yin ni kẹ́ mú kúrò. Mo ti rí pé eléré pa nìyẹn. Ẹ má gbẹ́wu ẹ̀mí àwọn ọmọ yìí. Ẹ má gbẹ́mí wọn gbóná. Ẹ ṣeré pa, èmi náà ń ṣeré pa. Ẹ jájọ́ fi nípa bára wa sòótọ́ ọ̀rọ̀. Ẹ jò. Tó bá dùn nìkan ni ẹ dì mú ṣíṣe. Abẹ́ ìgbọ́ ẹ ní rí ìdààmú láyé yìí o. Dádì yín ò fọkàn balẹ̀ tán fi kú o. Wọ́n ò fẹ́ dọ̀ lórí òróró tán fi kú o. Tán bá sọ fún yín, èmi ń sọ fún yín torí nǹkan tí mo rí nínú ẹ̀mí ni. Ẹ̀yin ẹ fọkàn ara yín balẹ̀. Ẹ má kó nǹkan tí agbára yín ò bá gbé. Ẹ dá ọ̀tọ̀ lọ́lọ́run dá you are a special person. Kó o dẹ̀ ṣeré bẹ́ẹ̀ ni tó wà special. Irun 2 ló mú wáyé, ìkan white ìkan black. Àbí wọ́n ṣe bí ẹ̀kọ́ nìyẹn ni. Ó dá ẹ̀. Ó tún rẹ̀ dání. Ní báyìí ẹni tó dẹ̀ yàn láàyò náà rè Ọlọ́run á gbàkóso ayé yín. Ẹ dira yín lọ́wọ́ mọ́ ẹja gbàdúrà torí mo ní lórúkọ Jésù. Àmín. Lórúkọ Jésù. Àmín. Gbàkóso ayé wọn lọ́run. Àmín. Ó dá mi. Ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ẹ náà bà mí. Àyà mi ń já. Àyè mi gan já fún ẹ. Sọ tó bá máa sọ o ti kẹ́mi mi sókè o. Nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan ṣẹlẹ̀ sí mi lénìí tó dẹ̀ ń dẹ́rù bà mí. Ó ń jẹ́ kẹ́rù ara mi gan-an fún ara mi kó má bà mí. Kò yé mi o. Kí ni? Kò yé mi o. Mo ń rìn lọ títì. Mo dẹ̀ rí tí máa kàn fi mọ́tò gbá mi. Ó gbá mi gidi gan ni o. Mo bára mi lẹ̀lẹ̀. The next thing tí mo kàn máa rí tó máa ṣẹlẹ̀ ni pé mo kàn rí pé mo ń rìn bọ̀.
nǹkan kan ò ṣe mí mo wára mi no injury no nothing àwọn people yẹn wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí wọ́n bẹ̀ ifá àdépọ̀ wọ́n sá lọ wọ́n sá dànù wọ́n ní èmi ò kú òkè mo kú báwo because èmi kò yà mí lẹ́nu pa mọ́tò gbá mi mind mi ni pé mo ti kú or something ó yẹ kí n ti because bóyá gbá mi ó dà pé mo ti kú ni. bá mi talẹ̀ ṣé jíjáde tó jáde yẹn olókọ́ṣẹ́ díje ni ṣé mi ló múlẹ̀ fún bàbá wo. ìmú ẹ understand. èmi náà understand yẹ onímọ́tò gbá ẹ ó dẹ̀ wà lẹ́lẹ̀ mọ́tò ti gbẹ́ ẹ sílẹ̀. ó gbá mi sílẹ̀. o tún wá rìn bọ̀. exactly. how. no injury no bruises no nothing ẹ̀rù kò yé mi gan sẹ́ understand kan tí mo sọ kò yé mi kan ní pé mo dìde ibi tí mo ṣubú sí kọ́ ni mo ti dìde o ibò mi ni mo ti ń rìn bọ̀ mo ò ṣe nǹkan kan ò ṣe mí àwọn bíbí yẹn gan sá lọ ni èmi gan sá kúrò mẹ́rin pé kí nìkan tó ń ṣẹlẹ̀ kò yé mi. kì í ṣe pé o sọ fíìmù kan fún mi báyìí. báwo lè ń ṣe báyìí ṣé mo sọ rẹ́ẹ̀fù yín rí ni as if that is not enough kò ì pẹ́ náà mo ń rìn lọ mo àdúgbò bòmí mo kàn gbọ́ sí wọ́n ń pariwo bí ìgbà tó yàn ń lé olè àbí nǹkan mo kàn ní bàdà kan tó ń sáré bọ̀ mo wá àbí kí n sátẹ̀lẹ̀ wà mí kí n tó mọ̀ àwọn tó ń lé bọ́ ṣe yìnbọn ni ìbọn tó máa yìnbọn èmi nìbọn yẹn bà mo yẹ ṣubú nìyẹn mo ń fi pé bí àwọn tiẹ̀ ti kó àbí kan mo àfipá tó dẹ̀ pé mo dìde padà. bá mi talẹ̀ jẹ́ kí n bọ́lẹ̀ ó ń wà mí gan. mi ò wà yín sẹ́. mọ́tò tó ti wà mí ò tan AC fún mi. bọ̀dá mi ẹ̀ understand nǹkan tí mo sọ. mọ́tò gbẹ́ kò dọ́jú ẹ wọ́n yìnbọn kò dé ẹrun ẹ. ó bá mi o. ó dẹ̀ parọ́. alẹ́rù ń bà mí sẹ́ ẹ̀rù ń bà mí. ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. kò yé mi o. ọlọ́run ṣe ọlọ́run orí òkè yóò ṣe ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run tó ń bá mi ṣiṣẹ́ ọlọ́run orí òkè dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́ ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ agbára tó fi sí mi lára tó ń ṣiṣẹ́ lára àbúrò mi. ṣé ọ̀rọ̀ tí ọjọ́ kan tí mo wà lódò tí mo ní kó wá bá mi bẹ́ẹ̀ tí mo fi ṣe wẹ̀nù fún ẹ tí mo fọ orí ẹ ìwẹ̀nù tí mo ṣe fún ẹ lọ́jọ́ sí òun ló ṣiṣẹ́ yìí. bọ́dá mi ìwẹ̀nù kọ́ lélẹ́yìí. ìwẹ̀nù yẹn ló wọ̀ kì í o. ìwẹ̀nù kọ́ lélẹ́yìí. agbára ìwẹ̀nù yẹn ló wà lára ẹ o. wọ́n yìnbọn fún ẹ kò wọlé tí wọ́n bá gbé machine gun tí wọ́n bá gbé sí iwájú ẹ tí wọ́n bá yìn fún ẹ trust me kò ní rún ẹ. kí tírélà máa bọ̀ ó dà tó bá fẹ́ dánwò tó bá fẹ́ mọ̀ pé agbára ìwẹ̀nù yẹn ni ìwọ lọ sí ọmọ train train tí train bá ń bọ̀ tí train ń bọ̀ lórí réèlì train gangan ìwọ sùn síbẹ̀ kó lè mọ̀ pé ìwẹ̀nù tó wà lára mi ló ń ṣiṣẹ́ tí train bá pa ẹ́ tó bá pa ẹ́ bẹ̀ kàn wá pa mí èmi ni mo sọ bẹ́ẹ̀ ìwẹ̀nù yẹn ni ní kí ni má sọ nǹkan mi mọ́ má sọ nǹkan mọ́ kí bẹ̀rù ni má sọ anything fún mi mọ́ má sọ ọwọ́ ẹ̀ wá jẹ́ gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run tó ń gbára mi ṣiṣẹ́ káì báwo ni tìrì ká Ọlọ́run. agbára yẹn kò dá nǹkan. àwọn tó dúró tó lù wá wọ́n fi ẹ̀fọ́ ìjọ. wọ́n yóò tó orí tẹ́ lójúmọ́. àwọn tí kò gbìyànjú láti ran Olúwa lọ́wọ́ wọn yóò dúró. Can you talk now? Vigil sọ pé òun ò pa mí o. Vigil àtàwọn guys ẹ̀ wọ́n fẹ́ pa mí gangan ni. Àmọ́ èmi náà wá ń ṣàdùn. Mo ń kákú wípé ní opportunity tó bá jáde mo máa escape. Bó opportunity ṣe jáde báyìí mo jápa ni. ọmọ ọkùnrin ní ẹ o in fact a tún ti respect ẹ gan sí because tó fi lè escape láàrin Vigil àtàwọn gang ẹ ọmọ na márùn bí o a gbé fún ẹ gan o Ọlọ́run. ẹni tó bá wọ den àwọn Vigil kò ní fara rẹ̀ lọ as a matter of fact
kò escape rẹ̀. Ó dàbí ajá tó bá wọlé tẹkùn ni. Ó di dandan kó fẹ́ jù rẹ̀. Pointer, you are lucky. Congratulations. I jẹ́ pé you still have a lot of things to do with us. Hey guys. Ẹ dúró náà. Nǹkan kan wà tó bá fún mi gan. Ó dàbí ẹni pé mo wà confused. Bí mo ṣe make attempt àti jápa. Fíjì àtàwọn guys ẹ̀. Wọ́n tẹ̀lé mi straight ni. Wọ́n make attempt àti yìnbọn fún mi. Mo dẹ̀ dodge ìbọn ẹ̀. Bọ̀ ìbọn yẹn bá bọ̀bọ̀ kan. Ibi tí mo sá pamọ́ sí. Tí mo ti ń shadow. Bí bọ̀bọ̀ tó yìnbọn fún bọ̀bọ̀ ti kú. Kí ni next thing? Bọ̀bọ̀ yẹn ò kú o. Ó dìde bí ẹni pé nǹkan kan ò bá òun. I was surprised that how is that possible? Ìbílẹ̀ tó lágbára ni bàbá yẹn. Àyẹ̀tá tó confirm wà lára ẹ̀. Bọ́tà mi ara ẹ̀ first class ni. But the question is, ṣé o mọ bàbá yẹn? Ibo láti lè rí? Because ọ̀dọ̀ wa ń bí lóye kí bàbá yẹn wá. Lójú kú. Data ni mo. Èmi kò shadow ni mo dé observe. Mo kò shadow ni mo dé observe. Strategy. Kí la máa ṣe? Let me think. Give me time. Wọ́n á kó ẹ lọ́nà, wọ́n á fèrè tẹ́ ẹ lọ rẹ̀. Amen. Ibi tó lọ, ibi tó máa jókòó sí, ire á wà bẹ́ẹ̀. Àmín Jésù. Bí wọ́n pógún, bí wọ́n pégbà níbi tó lọ, ìwọ náà máa fún níṣẹ́. Àmín. Wọ́n á gbà ẹ́ síṣẹ́. Amen. Wà á dẹni tó níṣẹ́. Amen. O ò ní máa fi dìpọ̀ lẹ̀ mọ́. Àmín Jésù. O ò ní jẹ́ 3-piece suit nìkan láyé ẹ. Bẹ́ẹ̀ni. Kò ní jẹ́ pásọ nìkan náà rí ẹ mọ́. Bẹ́ẹ̀ni. Bí àlùbọ́sà o ò ní jẹ́ bẹ́ẹ̀. Àmín. Wà á níṣẹ́ tó o lè fi show. Àmín. Kò ní jẹ́ fine boy nìkan. Àmín Jésù. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Wo Bámitálẹ̀, congratulations in advance. Ó ti ríṣẹ́ kó fọkàn ẹ balẹ̀ pẹ̀lẹ́. Tó o bá ti wá kúrò mẹ́ tó bá ti ń bọ̀, má wá sílé straight o. Orí òkè ni kò ti wá bá mi o. Tó ti gbọ́, wà á báre pàdé. Ìrì ajẹ́ tiẹ̀. Màá bẹ́ẹ̀ ṣe kọ̀ǹkọ̀ṣọ̀, máa ṣe lọ sí orí òkè. Ẹ bá fi sínú kúlà. One more thing. Bámitálẹ̀, má jẹun lọ́wọ́. Mi ò ní jẹun, mò ń gbàwẹ̀. Orí ẹ pé má break àwẹ̀ o. Má break àwẹ̀ jọ. Ara àwọn interview tí wọ́n máa ń ṣe fún yàn nìyẹn o. Lórí tébù, wọ́n máa ń kó àwọn sweet kan síbẹ̀. Àwọn sweet tó ń kó síbẹ̀ tó bá ti mẹ́yọ kan, ó fail nìyẹn. Má mú rárá, má dẹ̀ kó sápò. Ibi ò ní dé bẹ́ẹ̀ o. Òkùnkùn ṣubú ayé mọ́lẹ̀, èṣù ọ̀sìn mi. Báyìí, ó ti gbé yàn. Òkùnkùn ṣubú ayé Àwọn ọ̀kadà mọ́lẹ̀, wa gbà báyìí. èṣù ọ̀sìn mi. Ọ̀dọ̀ láti panirun. Time ti ń lọ. Ẹ má wọrí, mi ò kí wọrú mọ́tò eléyìí. Ẹ má wọrí ẹ ṣe. Ẹ wọlé ẹ̀gbọ́n, àyèyàn kan náà ló kún bẹ́ẹ̀, ẹ wọlé ká máa lọ. No, ẹ má wọrí, mò ń dúró de báìkì tó máa gbé mi dé páàkì ibi tí màá ti rí mọ́tò ibi tí mò ń lọ. Ẹ ṣe gan. Báìkì! Eléyìí náà tún ti gbéyàn torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kí ló ṣẹlẹ̀ náà? Wọ́n láwọn ò lọ. Ẹ̀jẹ̀ lómi ìwájú kò sí time náà. Ọ̀nkú ẹ wọlé ẹjọ́ ẹ ká máa lọ, táìmù ń lọ. A ní ẹ má wọrí, báìkì ni mò ń dúró de tó máa gbé mi dé páàkì tí màá ti rí mọ́tò ibi tí mò ń lọ gangan. Ẹ má wọrí, mi ìwọ́rú mọ́tò yẹn ṣe. Kí lorúkọ bí tẹ́ ń lọ? Abíọ́sẹ̀ ni mò ń lọ. Abíọ́sẹ̀ jìnnà sí ibà rírẹ̀ ní tètè rí mọ́tò bí tẹ́ wáyé 15 lówó yẹn wọlé ká máa lọ.
Kí lẹ wí? 1,500. Ẹ máa ìtòrí ẹ̀ náà mo ṣe lè wọrú mọ́tò ilé 800 ní máa wọ ní park. Thank you very much. Ẹ ṣé gan. Ẹ wò tó bá jẹ́ bẹ́ẹ̀ ni màá fọ́kùn wọn ẹ wọlé ẹja máa lọ time ti lọ. Ẹ máa fowó kún omi. Ẹ ṣé sir. Thank you very much. Ẹ bá mi ṣí. Ẹ ṣé gan. Very nice of you. Ẹ ṣé. Thank you so much. Yeah, I see well done. Ẹ ṣé gan. Thank you. Ẹ ṣé. Àwọn tó dúró d'Olúwa wọ́n fi ẹ̀fọ́ ìjì. Wọ́n yóò dúró ní tẹ́yìn Olódùmarè. Àwọn tí kò gbìyànjú láti ran Olúwa lọ́wọ́ wọ́n yóò dúró. Abíọ́sẹ̀ mò ń lọ. Wọ́n ṣọ̀nà bí tá à ń lọ lélẹ́yìí dírẹ́fà kí ló dé? Abíọ́sẹ̀ mò ń lọ sẹ́. Abíọ́sẹ̀ mò ń lọ sẹ́. Jésù. Tí ẹ bá gbé ariwo yín ẹ dọ́dọ̀ mi màá pa yín kí ikú tó dé ní o. Jacob. Stay. Sorry. Come in. Close. Simba. No. Come here. Dákẹ́. Jacobi. Olórí burúkú ara yín. Ẹ̀dẹ̀ sunkún. Mi ò ké. Kò sí tí orí ẹ̀ ò ti gbàgbọ́ nínú yín. Ọ̀yá ẹgbẹ́ báyìí. Go! Tó bá sáré màá fi mọ̀ fọ́ orí ẹ̀. Ẹ má bínú pẹ̀lú stress kan ti fún yín lójú ọ̀nà lọ́sẹ̀. Ẹ má bínú. Ṣẹ́rẹ́ mi tẹ̀ ń wò yìí, kidnapper ni. Spiritualist dẹ̀ tún ni mí. Armed robber ni mí. Bí mo ṣe ń wò yìí, mo ní ìdórí èèyàn 14. Ẹ̀yin mẹ́jọ wá. Máa gé orí yín o. Àmọ́ kí n tó gé orí gbogbo yín, mo máa ṣe yín lálejò.
Pointer. Ó sure pé àdúgbò yìí ló ti yìnbọn fẹ́ nìyẹn. 100%. Nígbà ìkọ̀kọ̀ ni mo ṣọ́ náà. Jẹ́ ká bọ́lẹ̀ ká béèrè lọ́wọ́ lady yẹn gbà yẹn. Hello, beautiful lady. Cousin, ṣé wà okay? Ṣé fẹ́ rajà ni? Ra nǹkan kan. A fẹ́ béèrè nǹkan ni. Kí ni? Madam, kò sí nǹkan kan take it easy. A kò fẹ́ béèrè nǹkan kan ní ọwọ́ ọmọ yìí. Ní ẹnujọ́ mẹ́ta yìí, wọ́n yìnbọn fún ọmọkùnrin kan ní àdúgbò yìí. Sọ á fẹ́ bí pé ṣó mọ ẹni tó jẹ́. Wọ́n yìnbọn fún yàn. Mi ò mọ ẹni tó yìnbọn fún. Mi ò mọ ẹni tó yìnbọn fún yàn. Mi ò mọ kankan. Àbí ṣe sọ́ọ̀sì mi ò mọ. Ó possible kí má mọ ẹni tó yìnbọn fún. Àmọ́ kẹ́ ẹ gbọ́, a fẹ́ bèrè pé ṣe náà ìdí ibi tó ń gbé. Mi ò mọ kankan. Mi ò mọ ẹni tó yìnbọn fún. Ọmọ ẹni tó yìnbọn fún. Ẹ má nà ẹ jọ̀ọ́. Madam, ọ̀rọ̀ yín yé mi. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wà wá yìí, government officials ni wá, ìjọba là ń ṣiṣẹ́ fún. Bí a ṣe gbọ́ pé wọ́n yìnbọn fún yàn kan ládùúgbò yìí tí ó ràn la ní ká wá investigate because báwo náà ṣe máa yìnbọn fún yàn tí ò ní bá tí ò ní ràn bóyá àkọ́kọ́ ti ń ṣẹlẹ̀ ni. A tún wá wò pé kó bá lọ jẹ́ pé àwọn oníṣẹ́ bí ẹ ti wà nínú community yín la ní ká wá investigate. Ẹ já wò báyìí tó bá jólódì yín àbẹ́ni tí ó súnmọ́ yín ní ìbọn bá nǹkan kí la fẹ́ máa sọ. Ó la ṣe nílò ìfọwọ́sowọ́pọ̀ yín ní community láti lè investigate tó ṣẹlẹ̀ gangan. Ṣó ti yé yín mà? Ó dáná tó bá jẹ́ pé àlàáfíà community òun lẹ wá fún. Ó sọ fún mi pẹ̀lú bó ṣe júwe ẹni tí wọ́n yìnbọn fún yẹn ẹ̀gbọ́n ẹ̀ làwa mọ̀ pásítọ̀ ni ó máa ń gbàdúrà lórí òkè kan báyìí. Ẹ jọ̀ọ́ ṣe lè júwe orí òkè yẹn fún wa. Tẹ́ bá ti ń lọ ẹ máa rí runabout kan oníyàá mẹ́ta ni ẹ gba apá ọ̀tún yín. Tẹ́ bá ti débẹ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé orí òkè Ògúndòpin lẹ ń lọ. Orí òkè Ògúndòpin. Ògúndòpin. Bẹ́ẹ̀ni. Thank you very much. Ẹ ṣé gan. For your troubles, ma. Kò tọ́pẹ́ bàbá mi. Ẹ jọ̀ọ́, ẹ bá mi fi ṣe owó káàdì. Ẹ má ṣe yọnu. Ẹ jọ̀ọ́, ẹ gbà má. Ẹ ṣe owó káàdì lásán. Thank you. Yes, ma'am. Ìwọ ọmọ yìí fẹ́ kó bá mi. Omi ọjọ́ má bínú sí. Ọgbẹ́ ìtàn ní orúkọ Jésù. Ogun tí mo gbé lórí tí má ti mẹ́ lórí kò tẹ́kùn. Àdúrà gbà ọ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Dáàdì tó wà lórí òkè ìlàjì. Ó wá gbàdúrà fún mi sí o, ó dẹ̀ gbàdúrà. Mo wá mú bí wọ́n ṣì wà láyìíká. Ẹ pẹ̀lẹ́ ńbẹ̀ o. Ẹ rọra o. Ṣàlàáfíà ni o. Àlàáfíà ni sà. Ògo Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Àmín Jésù. Àmọ́ ojú tí mò ń wò yìí ṣé kò sí? Kò sí nǹkan kan sà. Òṣìṣẹ́ ìjọba ni wá sà. Ìjọba? Bẹ́ẹ̀ ni sà. Kí mo ṣe fún ìjọba? Ẹ jọ̀ọ́ gbogbo tó bá jẹ́ mọ́ bí ìjọba mo máa ń fẹ́ yẹra díẹ̀ sẹ́yìn. Ibi tí mo wà ẹ̀kọ́ tó di pé mo àpò àyà bí mo ní dọ́kúmẹ̀ntì fún, mo ní pépà fún, mo ní everything fún. Kódà corner piece tí mo ṣe tó fi map out bí ìjáde fún mi receipt ẹ̀ sì wà lọ́wọ́ mi. Ṣé kò sí ṣá? Sà, ẹ má gbé tẹ̀yàn sà. Kò sí nǹkan kan. A kò fẹ́ rí yín fún 1 or 2 things ni. Kò sí nǹkan kan. Ọ̀rọ̀ ìjọba òkè rọ̀ gbà mí. Tó ti eyín kí ọ̀dẹ́ máa gba àwẹ̀ kó tó di pé àwẹ̀ dé. Òun ni mo ṣe ń sọ bẹ́ẹ̀. Kò sí nǹkan kan. Tẹ́ ẹ bá ti fọkàn mi balẹ̀ tó jẹ́ pé ẹ fẹ́ wá rí mi ni ẹ wá jókòó bá. Nígbà sà. Ẹ má bọ̀ bí ẹ má bọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ kí ni tí ẹ wá bá mi sọ látọ̀dọ̀ ìjọba? Ẹ má bínú pé àgbà sáà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan ìjọba là ń bá ṣiṣẹ́. A gbọ́ pé àbúrò yín kan wà tí wọ́n yìnbọn fún. Wọ́n tún wá sọ pé ìbọn yẹn ò tún ràn. Ó ní àwa ṣe wá pé ká wá béèrè pé àwọn wo ló ṣiṣẹ́ láabi yẹn tí wọ́n yìnbọn fábúrò yín. Àti pé
kí ni nǹkan tí àbúrò yín jẹ tẹ́lẹ̀ kùn tí ọta àbọ̀n tán yìnbọn ò fi wọnú ara ẹ̀ sá. kódà wọ́n ní bó ṣe yìnbọn fún báyìí ẹsẹ̀kẹsẹ̀ ó dẹ̀ dìde ó dẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́n gbogbo ọ̀tá yẹn dànù. ó gbọ̀n dànù agbọ́nù awẹnù méjèèjì jọ ṣiṣẹ́ lórí òkè ni ọlọ́run ò tóbi ìwọ tó ń polongo ara rẹ ò tóbi ò ń pò kìkì rẹ káàkiri ayé mo yìn ọ́ awẹnù tó dájú ni nínú fámìlì tèmi o nínú ẹbí tèmi o ọmọ tí ń bá mọ̀ bó ṣe lè wù kó kéré tó nínú ẹbí wa kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga tó bá jọkùnrin wọ́n lè wá gbádá fún un tó bá jóbìnrin wọ́n lè wọ bùbá àti ìró fún kọ́dẹ̀ ìwé gèlè fún kó wà lọ́ọ̀kan báyìí màá dẹ́ nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí ohun tó bá wù nǹkan fi mí ṣe nítorí àgbo ẹnu tó wà lára mi ni nítorí iṣẹ́ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ tí mo fi ṣe ni nítorí n tó ń ṣẹlẹ̀ ni àbẹ́gbọ́ ẹni bá ní pé kò sí agbára onítàn ti kú kò sí láàyè mọ́ kò sí nǹkan kí nǹkan tí mi ò lè ṣe pẹ̀lú agbára Ọlọ́run àti ògo Ọlọ́run nínú ayé mi awẹnu tí mo ṣe fún àbúrò mi ni o ní ó fà á tí ìbọn ò fi ràn ó dẹ̀ wà bẹ́ẹ̀ síbẹ̀ ó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ síbẹ̀. sá gbogbo nǹkan tẹ́ sọ ní agbó dáadáa àwọn point tẹ́ pọ̀ ní nǹkan òtí kan wà tẹ́ sọ ní pàtó tẹ́ ní àwẹ̀nù ṣé àwẹ̀nù yẹn àwa náà mind tẹ́ bá ṣe fún àwa náà. ẹ má dààmú ara yín òṣìṣẹ́ ìjọba lẹ́pẹ́ra yín ẹ má dààmú ara yín kí lẹ fẹ́ máa fi àwẹ̀nù ṣe irú ẹ̀yin ìjọba yẹn ń gbàgbọ́ nírú àwọn nǹkan bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ agbára Ọlọ́run sì wà bí tàtijọ́ àwa la sìn bó ṣe tó àti bó ṣe yẹ. sáré nǹkan iṣẹ́ tá à ń ṣe yìí àmì tó ń bínú wa àwa kò ń ṣe tiwa ni a kò ń sá kiri self protection ni wọ́n pè ká fi dáàbò bo ara wa náà ni. ẹni tá a bínú ó bínú èèyàn ọ̀rọ̀ gidi lẹ́sọ̀ ohun tó wá wà bẹ́ẹ̀ lélẹ̀ mo máa kọ́kọ́ fẹ̀mí sọ́nà ẹ̀mí ló máa sọ fún mi bóyá kí n ṣe fún yín àbí kí n má ṣe fún yín Ọlọ́run ò ní jẹ́ kó rí dìbì tó ti yẹ yín àmọ́ tí bá fẹ̀mí sọ́nà tẹ́mi bá ní pé kí n ṣe fún yín kàn yín machine gun lu yín kò ní ràn yín ẹ get me kàn gbé ásíìdì lé yín lọ́wọ́ ṣé àkàn máa sọ pé acid na water abẹ́ẹ̀kọ́ kàn gbé ásíìdì lé yín lọ́wọ́ lè má change domi kàn fún yín májèlé ó máa domi ọbẹ̀ lọ́wọ́ yín ni èmi mo sọ bẹ́ẹ̀ ẹ wá gbà ẹ fi nọ́mbà tiyín síbẹ̀ tí bá ti fẹ̀mí sọ́nà tọ́lọ̀ bá ti sọ wípé kí n pè yín wípé kí n ṣe àwẹ̀nù yẹn fún yín màá wá pè yín ẹ ṣé gan o ẹ ṣé. ẹ jọ̀ọ́ àbúrò yín ńkọ́. èwo ló wọn. èyí tó yìnbọn fún. àbúrò mi pọ̀ àmọ́ bá mi ta lẹ́lẹ̀ sọ yìí òun fúnra rẹ̀ lọ síbi iṣẹ́ ó lè yẹ kó ti dé gan látẹ̀kọ́ náà tí mo ti rí kò sí lára ń dè báyìí mo ti rí nọ́mbà yìí ẹ̀yin náà máa fi nọ́mbà yìí máa fi flash yìí sìn ẹ̀yin náà kẹ́ wá send message sí mi kẹ́ send message sí mi tó bá work bẹ́ẹ̀ ni Friday kò yẹ yín máa sọ fún yín láti padà wá ẹ má worry èmi àbá yìí sọ yẹn máa kọ́kọ́ fẹ̀mí sọ́nà náà Ọlọ́run á bá mi ṣọ́ ẹ̀mí yín láti ìsìn títí di Friday àmín àmọ́ lẹ́yìn Friday tí n bá wẹ orí fún yín tán tí mo ṣe ìwẹ̀nù fún yín tán ikú tó bá pa yín lásìkò yẹn ẹ pa mí ohun tó bá ṣe yín ní àsìkò yẹn sẹ ẹ pa mí I am serious. ẹ̀mí ìgbé ikú tó wà máa pa wá ní ẹ̀yìn Friday. ẹ pẹ̀lẹ́ o ọkọ ọba àdá ọba kò ní ṣàyín lẹ́sẹ̀ real estate náà máa ṣiṣẹ́ fún inú ìjọba mo ti understand àwọn ilẹ̀ oríṣiríṣi tẹ́ ń lọ wọ́n á máa tẹ́tì yín bẹ̀ ẹ̀yẹ́ jẹ́ ìṣèwẹ̀nù tán wọ́n bá ń lọ bọ́ sí yín látọ̀kan bóyá wọ́n máa fò káàkiri rè ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. arábìnrin mo ti wá sọ́dọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ṣé òkè mi ò bẹ̀rẹ̀ tó bẹ̀ lọ fún torí pé mi ò fẹ́ mọ̀ ni àmọ́ èèyàn ò ní wá sórí òkè kí ìyanu má ṣẹlẹ̀ jẹ́ àtún gbà fún ẹ lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù lórúkọ Jésù Olúwa ṣe láṣepé ogun ayé ẹ̀ ṣe láṣepé ogun ayé ẹ̀ bá mi ṣe
Ta lórí ẹ̀jẹ̀ gbogbo òun rè òun lélẹ́yà rí. Bẹ́ẹ̀ ni òòjọ́ lóró náà mú gi. Ní ìgbàkigbà tó bá wá wà nínú ewu tàbí tí ọ̀nà bá dí mọ́ ọ, ṣáà ti la ẹnu rẹ sọ wípé ọ kì í gbé mi fún. Ọdí gbẹ̀mí fún! Bẹ́ẹ̀ ò yẹ. Kí ló ṣẹlẹ̀? Ẹ wọ́n lè yìí. Yeah! 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 Kò ṣẹlẹ̀ rí, eléyìí ò ṣẹlẹ̀ rí, níbo ló gbà? Ìbọn mi dà! Ìbọn mi dà! Yeah! Yeah! Báwo ni mo ṣe débi? Àti pé ta ni yín? Èèbò níbí báyìí. Kò sí kankan náà àwọn questions yìí tí mo lè dáhùn for now. Tó bá tásìkò, wà á mú èèyàn tí mo jẹ́. For now, take this. Drink. Please, I need to know who you are, please. Ó dáa. Ṣùgbọ́n kọ́kọ́ gba omi lọ́wọ́ mi náà kó o mú. Agbára yẹn kò dá nǹkan. Àwọn tó dúró t'Olúwa wọ́n fi ẹ̀fọ́ ìjì. Wọ́n yóò dúró ní tẹ́yìn lójúmọ́. Àwọn tí kò gbìyànjú láti ran Olúwa lọ́wọ́ wọn yóò dúró. Agbára yìí kò dá nǹkan. Agbára yìí kò dá nǹkan. Mo ní mo wáyé. What is happening here? Mogbe, where is my boxers? No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi boxers mi sí? I'm talking to you, kí ló ṣẹlẹ̀? Ẹ farabalẹ̀. Kí ló dé? Ilé nílé yín. Ilé nílé ìtajà yóò ké. Kí ló ṣẹlẹ̀ bí bọ́ọ̀lù náà fẹ́ sọ? Ó gbà sọ lára mi. Kí ló ṣe fún mi? What have you done to me? What have you done? Mo gbé tèmi bá mi. Olórí ni olórí òde kì í sá fún lórí. I think you're sick upstairs. Ta ló lórí ẹ̀? Aṣọ mi dà. Ta ló lè. Get off my way! Get off me! Get off me! Get off me! Get off! Mo gbé. You raped me.
olórí. Iye lọ́ọ́ máa gbàkóso ayé mi o èmi ò máa mọ̀ túmọ̀ gbogbo. Dádì ẹ káàbọ̀. Ẹ kú àtàrọ̀ sà. Kí ló dé tẹ̀ wá pàtẹ síwájú ilé báyìí? Dádì mi ò pàtẹ ọmọ tí mo ránṣẹ́ ni mò ń dúró dè torí mo ṣe jókòó bí báyìí. Òun lè ṣe wá jókòó síwájú bí ẹ̀yin lẹ gbága wá jókòó síwájú ilé. Bí báyìí ni mo ti bága torí mo ṣe jókòó lé ọmọ tí mo ránṣẹ́ á tó dé kó lè bá mi. Ó dáa abo abániyẹn o bá wo bí arábìnrin jọ o bá rí Bámitalẹ̀ ṣé Bámitalẹ̀ ti wọnú ilé. Kò dá Bámitalẹ̀ mi ò rí wọn. Ó ìrì Bámitalẹ̀ Ọlọ́run kí lè léyìí Ọlọ́run má máa jẹ́ jẹ̀bi lórí ọmọ yìí má máa jẹ́ jẹ̀bi lórí ọmọ yìí tó jáde láàárọ̀ tí mo dẹ̀ gbàdúrà fún ẹ tó Ọlọ́run wáṣẹ́ lọ láti àárọ̀ títí nísìnyí ò lè tí ì rí ẹ this is after 8 this is after 8. Dádì torí Ọlọ́run. Dádì bùdá Bámitalẹ̀ ò ń ṣọmọ kékeré ó máa wálé. Kì í ṣọmọ kékeré ó máa wálé nítòd 9 ó máa wálé bí ọkọ ẹ bàbá Múlíká tó fi ẹrẹ àtọmọtọmọ tó fi lọ. Bọ̀dádì ọ̀rọ̀ yìí pọ̀ àgbàlagbà ní. Irọ́ mi mọ̀kànmọ́dé nìwọ tí mo sọ pé ọmọ jáde láàárọ̀ mo gbàdúrà fún Ọlọ́run wáṣẹ́ lọ ó dẹ̀ lọ látàárọ̀ yẹn títí di sí tó 9 mi ò rí. Ó máa wálé ẹ máa rí wọn. Ṣé ọ̀dọ̀ second wife yẹn náà ni bàbá Múlíká náà ṣì wà kò dẹ̀ dábàá ti wálé mọ́ rárá náà. Ibẹ̀ ló ṣì wà Dádì àbí kí ni mo fẹ́ ṣe. Ìgbésẹ̀ wálẹ̀ ń gbé lórí ẹ̀. Ẹ̀wọ̀n mi tí ì gbé ìgbésẹ̀ kankan bó tiẹ̀ wá dàbí mo ṣe rí yín mo pé bóyá kẹ́ tẹ̀lé mi lọ kájọ lọ bẹ̀ẹ́. Ṣé lálẹ́ yìí? Ẹ̀rọ ó lè jẹ́ ọ̀la. Ọ̀rọ̀ yẹn á ti dàrú àti tó gbà ó báyìí. Á ti tóṣù mẹ́fà Dádì. Á ti tóṣù mẹ́fà ló ṣẹ̀ṣẹ̀ ronú pò fẹ́ wá pè mí kí n wá lọ yanjú ẹ̀ kò sí wàhálà Ọlọ́run á yanjú ẹ̀ o lẹ́bi bá mi ta ẹ gbága ẹ̀kọ́ mi o ẹ má gbága síwájú ilé ìmọ̀ o ẹ gbé lọ sílé ìyá lálọ́dún tó wà ń bẹ yẹn o èwo ni ká ẹ má wá dàgà jọ síwájú ilé. Bámitálẹ̀ mo máa rogo báyìí mi tún mọ ibi tí mo fẹ́ wọ́ wọn lọ láìsọmọdé. Bámitálẹ̀ kí ni tí wọ́n gbé léyìí ọmọdé òun dàbò tí mo ti dàbò lórí ẹni mo ti lọ sí police station lórí pé mo wá káàkiri láìsọmọ kékeré mo ní tó bá kúrò níbi iṣẹ́ kó wọ́n bá mi lórí òkè ó wà sórí òkè look at the time ilé yóò make sense now ó ti dọ̀gáre ó ìdọ̀gáre ó ìwàṣẹ́ lọ lásán ni o ó ló ti treat èèyàn báyìí kí ló dé mímọ̀ ẹ báyìí ni o kí ló ṣẹlẹ̀ òsùnkún kí ló ṣẹlẹ̀ tálẹ́ kí ló ṣẹlẹ̀. Ẹ kọ́kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà. Mi ò bá ti kú. Má jẹ́ níbi ṣẹlẹ̀ bí òní ṣẹlẹ̀ sẹ́ kí ló ń ṣẹlẹ̀ bá ń sọ. One chance ni mo wọ̀ láàárọ̀ yìí o. Àwọn kidnappers ni mo gbé mi láàárọ̀ yìí o. Jésù Olúwa o. Wọ́n gbé mi o. Wọ́n ti fẹ́ pa mí báyìí. Mi ò mọ nǹkan náà tí èyí ni tó dẹ̀ gbé mi kúrò bẹ́ẹ̀ mo dẹ̀ disappear kúrò bẹ́ẹ̀. Jésù Olúwa o. Nílé ni mo bára mi nílé lédì kan. Shit, I don't even want to go there. That's another story entirely. Yẹ́n ló dùn mí jù. Nínú go there jọ go there. Ó disappear kúrò lọ́dọ̀ àwọn kidnapper. Ó wá bá rẹ̀ nínú ilé lédì kan. Jọ má continue sórí yẹn jọ. Mo fẹ́ mọ̀ gbogbo ẹ̀ tọ́lọ́ níbi tí mo lọ ni o. Torí Ọlọ́run tí mo sì wà láàyè o. Singlet yẹn kọ́. Ṣáwọn kidnapper ló gbà ní. Sọ́gbà singlet lọ́wọ́ ẹ̀ ni. Sọ́fà singlet ìyàwó ẹ̀ lọ́rùn ni. That means today is the worst day of my life. Kidnapper yìí ẹ ó mọ bó ṣe disappear kúrò bẹ́ẹ̀. Ìwọ ọmọ wípé ìwẹ̀nù tí mo sọ fún ẹ pé mo ṣe fún ẹ yẹn olóyìn padà ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Wọ́n yìnbọn fún ẹ ìbọn ò mú ẹ kidnapper gbé ẹ ọwọ́ wọn ò ká ẹ ó mọ̀ pé ìwẹ̀nù mọ́ yẹn ni. Agbára Ọlọ́run yẹn ló ń ṣiṣẹ́ yìí. Ọba tó pọ̀ nípa àti agbára ìjìnlẹ̀ fún Ọlọ́run ayọ̀ Olúwa mo gbé ọ̀gá.
mo yàn torí pé òṣìṣẹ́ nínú ayé mi ìwọ bá tó jẹ́ kí agbára yìí tó jẹ́ kó máa dọ̀tún sí nínú ayé mi olú agbára ẹ̀ má jẹ́ kó fi mi sílẹ̀ ògo ẹ̀ má jẹ́ kó fi mi sílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ìwọ bá tó jẹ́ kí n sunkún lórí àbúrò mi ìwọ bá tó jẹ́ kí n sunkún lórí ìbámitálẹ̀ ọlọ́run ṣeun wo gbogbo tó ti sọnù ìkọlọ ló jẹ́ ọlọ́run á dà padà ní ìlọ́po ni ìwọ ni kò jẹ́ ká gbé ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún eléyìí tó ṣe ẹ̀mí lójú wọn wẹ̀ wá mọ̀wẹ̀ wá jẹ́ gbàdúrà mọ̀wẹ̀ wá fọwọ́lẹ̀ lórúkọ Jésù sàmì olúwa gbé ọ̀gá àyàn ológo nítorí pé ọdọ́mọ rẹ padà sílé láyọ̀ àtàlàfíà olúwa o gbogbo bíkíbi kọ́wù kó wà níwájú olúwa máa fò olúwa máa gbèfò máa gbèfò èéfín báwo. èéfín ni sẹ mo mọ̀ nǹkan tí mò ń sọ. wáyà ló máa jẹ ṣé kò dé ibo wáyà. èéfín ọ̀nà. èéfín wà ní gbogbo bíbá yìí gbà sí. nínú bo lè fi wà àbámitalẹ̀. lábẹ́ mo mọ̀ nǹkan tí mò ń sọ alẹ́ ìfẹ́ èéfín gidi mà ní. ẹ ń yá mú wá fún mi mẹ́fì ọ̀ fún mi fi hàn mí. You better be careful. Bámitalẹ̀ fọ́nrẹ́ ìbálẹ̀ o. Abí àkóso Ọlọ́run ló wà yìí, abí àkóso ẹ̀mí ló wà yìí. Kò yẹ kí kọ́kọ́ máa lé ẹ káàkiri báyìí. Kò lé mi, a lè fi èéfín bónú yàrá ìṣẹ́, mo mọ̀ pé tí mò ń sọ. Bámitalẹ̀, lóòótọ́ gbogbo àwọn nǹkan ti ṣẹlẹ̀ sí ẹ. Tí trauma ẹ̀ lè wà lórí ẹ̀, tó lè máa dẹ̀ láàbọ̀. But this time around, o ní láti pa ọkàn ẹ pọ̀. Be a man. Bọ̀dá mi, èéfín wà nínú yàrá ìṣẹ́, mo mọ̀ nǹkan tí mò ń sọ. Bámitalẹ̀ wọ́n yìnbọn fún ẹ kò rún ẹ, mọ́tò gbá ẹ kò tún lára ẹ. Dẹ́wà gbé ẹ, wọ́n gbé ẹ jùlẹ̀ tó bá jẹ́ gbogbo àwọn nǹkan ìlú òru, ó máa imagine. Kò yẹ ẹ̀sìn, kò yẹ assumption ní. Wàá máa rò kó rí nǹkan. But tí mo ṣe léyìn ṣe imagination, there was smoke. Èéfín ó pọ̀ nínú yàrá yìí. You know what I'm saying? Nísòro, o mọ tó sọ, ó ti wà lábẹ́ àkóso Ọlọ́run. Nǹkan tó ń ṣe ẹ́ tẹ́lẹ̀ kò tó dé kú dọ́dọ̀ mi. Kò yẹ, nǹkan kékeré ni o. Ohun tó fẹ́ máa fi ṣe rẹ nígbà tó ti dọ́dọ̀ mi, ó ti ń di nǹkan láò. Èmi ò ní fẹ́ o. Inú ilé tẹ̀ fi bá wà bí bó ṣe wọnú ilé. Ṣé kò yẹ ká rí nǹkan kan? Kódà kí wáyà máa rùn. Kódà kí wáyà bá ìdómì kan á máa rùn. Mi ò láìkẹ́ o. Pa ọkàn pọ̀ sí abẹ́ àkóso Ọlọ́run ilé ìwò lílo wa o kò yẹ kó máa rí gbogbo eléyìí o má sọ mí lẹ́nu o dọ̀tòrí Ọlọ́run ó lè rí ibi ò dẹ̀ ní ṣẹlẹ̀ sí ẹ ìdààmú ò lè dé báyìí wọ́n kàn pọ̀ sọ́dọ̀ Ọlọ́run o máa ka Bíbélì ẹ gan ni wàá dẹ̀ gbàdúrà tó pọ̀ wò gbà orí kẹfà ẹsẹ̀ kẹjọ ó yá ká kí ló wí. ó ṣiṣẹ́ ni. orí kìíní ló ń ka yẹn ó yá máa kà yẹn náà lọ ó fẹ́ kàdé kẹjọ ni. Ọdún. Ó lé nírìnwó ọdún. Lẹ́yìn ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Egypt. Lẹ́yìn ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Egypt. Ó ti jáde kúrò níbi tó ti jáde ó ní wọnú ìbànújẹ́. Ó ti jáde kúrò níbi tó ti jáde ó ní wọnú ẹkún mọ́. Ní gbogbo ọ̀nà ẹ ó ní rí ìdààmú. Ó ní sọ mí lẹ́nu. Ìwọ náà ò ní rí ìdààmú. Àmín. Ìdójútì ńlá lè pé àbúrò pásítọ̀ sáré káàkiri nítorí tí ò rí. Ìbànújẹ́ ò ní débẹ̀ o. Ayé ò ní já. Ẹ̀rù ò ní bá ẹ. Lájú, mo gbàdúrà tán. Má ka Bíbélì o. Abọ́gbọ́, Kásámo, Psalm 23 kó kalẹ̀ mẹ́ta sínú omi kó dẹ̀ mú. Ìbànújẹ́ ò ní débẹ̀ mọ́. Ìbànújẹ́ ò ní débẹ̀ o. Dọ̀tí Ọlọ́run. Àkókò ṣubú ayé mọ́lẹ̀. Èṣù ọ̀sìn mi. Omi tó mọ gbélé. Ọ̀nà láti ìpanirun wọ̀. There was smoke. Àkókò ṣubú ayé mọ́lẹ̀. Èṣù ọ̀sìn mi. Gbogbo ètò tó yẹ kí iṣẹ́ ti wà lẹ̀ pátápátá fún ìwẹ̀nùmọ́ yẹn. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín ìṣẹ́gun ńlá máa dénú ayé yín tí bá fọ orí fún yín tán iná ńlá máa wà nú ayé yín ẹ ti gbàgbára nìyẹn kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní bá yín kí wọ́n fọ́ apẹ̀rin mọ́ yín lórí ó máa dàbí pure water ni
ẹ ti di àpáta ńlá tí ò ṣe é kọlù, ẹ ti di òkè tí ò ṣe é bì wò. Tó bá di tú ẹ̀yẹn wá, ẹ wá bẹ̀ mí lórí òkè ń bí. Gbogbo ẹ̀ ti dọbẹ̀. Ẹ pẹ̀lẹ́, Jésù ara pẹ̀lú yín. Ìṣọ́ àgùntàn, àwọn olè tó ń bá sọ̀rọ̀. Ibi tó ti yìnbọn fún ẹ, àwọn ará àdúgbò tó wà ńbẹ̀ wọ́n mọ̀. Àwọn kan dẹ̀ trace mi wá bí lára àwọn ará àdúgbò yẹn nígbà tí wọ́n gbọ́ wípé mi lẹ̀gbọ́n ẹ̀. Wọ́n wá ní pé nǹkan tí mo ṣe fún ẹ yẹn tí ìbọn ò fi ràn ẹ́ kí n ṣe fáwọn náà torí mo jẹ́ kán mọ̀ wípé ìwẹ̀nù tí mo ṣe fún ẹ ní ò jẹ́ kí ìbọn ràn ẹ́. Òun wá ní pé kí n ṣe fáwọn náà. Èèyàn dáadáa dẹ̀ ni wọ́n. Kò sẹ́ni tí ò kì í fẹ́ ṣọ́rẹ̀, kò sẹ́ni tí ò kì í fẹ́ fi ara ẹ̀ sí abẹ́ àkóso Ọlọ́run. Mo dẹ̀ rí pé èèyàn dáadáa tí wọ́n jẹ́ àfi kí n ṣe fún wọn. Ojúlódé ń rojú ṣàánú. Èmi ò dẹ̀ lóògùn mi ní nǹkan kan. Ìgbàgbọ́ tí mo fi ń wẹ orí yẹn àti wẹ̀nù mọ́ àwọn ètò kéékèèké tí bá ṣe mo mọ̀ wí kó máa jẹ́ fún wọn ṣáá ni. Ó máa jẹ́ fún wọn ṣáá ni tí bá kà sáàmù tí mo ní láti kà bí mẹ́ta. Ó máa dọ́bẹ̀ fún wọn. Kò sí ìbọn tó gbé kàn tó máa ràn wọ́n. That is it. So 2 p.m. wọ́n máa wá bí màá ṣe fún wọn. Àjọ máa tiẹ̀ tún kọ́ ẹ bó ṣe máa ṣe torí jọ́tẹ̀mí ò bá sí nílé ìwà lè gba client lẹ́ẹ̀dẹ̀ mi. Bọ́dá mi ẹ̀ dúró náà, kọ́tẹ́ǹsì ò tí ì yé mi. Ibi tí wọ́n ti yìnbọn fún mi jìnnà gan síbi o. Báwo lọ ṣe mọ bíbá ẹ̀? O mọ bógo tèmi ṣètò. Ṣé torí mi ò lówó? Táwọn ọmọ kéékèèké tí wọ́n níjọ tí wọ́n ń ṣakọ sí mi. Ogún mẹ́rin gan ni. O mọ ibi tó go Jésù dé ni. Àbí àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá tí wọ́n ti wárí o mọ ibi tó go wọn dé. Ogún mẹ́rin kiri, owó ni ò sí. Ìwọ ṣáà má wọrí láti bí Ọlọ́run á ṣe ìyanu mo dé mọ̀ kọ́ Ọlọ́run á máa gbé òkìkí yẹn ga sí ju bó ṣe yẹ lọ ni. That is it. Tèmi ṣá ẹ wà very careful, àwọn èèyàn ṣòro, ẹ wà very careful. Kò sí wàhálà, mo wà careful but fact ni mo ti sọ fún ẹ yẹn. Gbogbo eléyìí tí mò ń ṣe iná ìwọ náà máa jẹ́nu ẹ, mo máa jẹ́nu ẹ oore ní. Oore ò dẹ̀ kì í gbé. Àánú ò gbé o. Mo fẹ́ sọ nǹkan fún yín. Ó ti ń bug mi, ó ti ṣe díẹ̀ sí i. Ṣé ká délé? Wàá sọ fún mi tí n bá délé ni àbí báwo àbí ká sọ bí ó yá máa sọ. Ẹ má worry. Ìwọ náà má worry. Mo mọ tó fẹ́ sọ. Ojú àtọ̀lẹ́ burúkú ló dé wà lára ẹ̀. Wọ́n yìnbọn fún ẹ kò ràn ẹ́. Mọ́tò gbẹ́ ẹ kò ràn ẹ́. Àwọn kidnapper gbé ẹ wọ́n gbé ẹ jùlẹ̀. Ṣé o mọ̀ pé agbára Ọlọ́run ńlá tó ti wà nínú ayé ẹ ni? Èmi ní kí ìmọ̀ bí mo ti tún máa tún gba àdúrà. Àdúrà yẹn máa rinlẹ̀ gan pé kí Ọlọ́run tún bá mi ṣe nǹkan mi sínú ara ẹ. Kí ló bẹ̀ lẹ́rù? Wojú ẹ̀mí mi ló ṣe máa ga o tó máa níláárí tó máa dín ńlá o. Ikú kankan ò lè pa ẹ́ o. Àti nǹkan kan bá ṣe ẹ́ ní nǹkan tí ò dáa. Ó mọ̀ kó ojú máa ti gbàgbọ́ mi ni. Ojú máa ti ìpè mi. Mi ì ní gbèrè tìjú lórí ẹ̀ lágbára Ọlọ́run. Bó ṣe lè wù kó mọ́. Hello? Yes, ma. Okay, ma. All right, ma. Mo mọ itri náà, ma. Okay, ma. Ẹ ṣé gan, ma. À ń fẹ́ ròyìn. Bọ̀dá mi. Wọ́n ra oúnjẹ fún mi. Ṣé rántí interview tí mò ń lọ fún níjọ́ tó kidnap mi? Wọ́n náà ti rí gbogbo credentials mi pé ọ̀gá wọn ní kí n máa bọ̀ fún interview. So before then, woman yìí ó ní kí n pàdé òun ní itri kóun lè bá mi arrange gbogbo credentials gbàtà àwọn documents mi kí n tó lọ fún interview yẹn. Daddy, you are too powerful. Ọlọ́run orí òkè yìí ń fọhùn síbẹ̀ mo sọ fún ẹ ogún ti dópin ìyà ti tán mo ní ìpè mi ò ní dójú tì mí lórí ẹ. Thank God Ọlọ́run ṣeun lójú ẹ̀mí mi báyìí wàá ṣoríire lójú ẹ̀mí mi báyìí wàá dín ńlá lójú ẹ̀mí mi báyìí orí àkọ̀kẹ́ tètè lọ wo mọ́tò tó tún máa wọ o mo mọ́tò tó máa wọ o má jẹ́ kí n tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí tún ṣẹlẹ̀ o kò ní ṣẹlẹ̀ má wọ ìbùkún dé ayọ̀dé ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ jẹ́ lọ yíwájú ọlọ́run jẹ́ lọ wá bàbá wájú ẹ̀. èṣù ọ̀sìn mi. ojú ò dúró onígbà ka ìgbà ayé dògbò lọ ṣé yín méjèèjì ò gbàgbé orí ìròyìn ṣá. sista àgbàgbé. ẹ má gbàgbé o ó ṣe pàtàkì o. lórí. Balẹ̀ntẹ́kì. Ó ti lè yé yín.
Oh, good afternoon. No, mo wá rí yàn ni. Woman kan báyìí lè wọ́n ní kí wọ́n bá wọn bíbá fún meeting. She's from PowerPoint company. Okay, bí a máa dúró dé wọn gbà yẹn. No, tó bá dé máa ọ̀rẹ́ máa order fún kò tá fẹ́. Alright, thank you. Madam, ẹ jọ̀ọ́, mo rí àwọn ladies kan time. Wọ́n kíyàn, wọ́n dọ̀bálẹ̀ wọn ṣe. Do they work here? Thank you. All right, thank you. President General of her hometown. You again? Wait. Ìwọ ló pè mí? Of course, I did. How did you get my number? Ẹni tá à ń ṣọ́ lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ ni. Madam. Jẹ́ kí n wọ́n ni. Má ever pe aago mi mọ́. Mi ò fẹ́ rí ẹ mọ́, leave me alone. Má jẹ́ kí n ṣìwàwó. Má jẹ́ kí n ṣìwàwó. Fi mí sílẹ̀. Get off. Wasting my time, I see. What? Boy. Somebody help me! Somebody help me! Mogbe, what am I doing here? How did I get here? Báwo ni mo ṣe débi Mogbe o? Mogbe, what am I doing here? Níbo lélẹ́yìí? Mo kú o. Mogbe, what? Ṣó ti wá dá mi mọ̀ báyìí torí ọ̀tọ̀ lójú tó ń rí lójú àlá ọ̀tọ̀ lójú tó rí lójú ayé. Leave me alone! Oh my God! Mo ń bá ẹ sọ̀rọ̀ ó dẹ̀ kúrò níwájú mi ṣó dáa bẹ́ẹ̀. Ṣó rí àga tó rí lójú àlá ẹ̀ ìwọ ló ní. Àga alágbàlá ni. Ó kàn jẹ́ pé o ní láti fi ẹnu ara ẹ sọ pé ẹ ṣílẹ̀kùn mo ti ṣetán. Lọ́gán tó bá ṣe léyìí ibi kankan ò tún dé bá ẹ mọ́. Bẹ́ẹ̀ ewu kankan ò tún wò ẹ́ mọ́. Madam, you're not making any sense to me. You're just speaking gibberish. Can you leave me alone? A ní àǹfààní láti fà ẹ́ wọnú ẹgbẹ́ o. Ṣùgbọ́n ipò alágbàlá ẹnu ara ẹ ló ní láti fi sọ pé ẹ ṣílẹ̀kùn mo ti ṣetán. I think you're sick. Nǹkan ti ṣe ẹ́. Fi mí sílẹ̀. Fi mí sílẹ̀. Ẹ gbà mí. Somebody help me, ẹ jọ̀ọ́. Fi mí sílẹ̀. Fi mí lẹ̀. I want to live here. I want to live here right now. Lọ́gán tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Bisile! What are you talking about? Who are you? Kí ló ń sọ lẹ́nu? Gbà.
ATM card ló wà lọ́wọ́ ẹ̀ yẹn. 200 million naira ló wà níbẹ̀. Ọ̀kín lorúkọ mi. 4 alphabets. Òǹkà mẹ́rin. O ní àǹfààní láti lo òǹkà mẹ́rin tó bá wùn ẹ́ láti lè máa gbowó. Kò di dandan kó jẹ́ òǹkà tó bá lò lénìí ló máa lò lọ́la o. Iyekíye tó bá wùn ẹ́ ló lè gbà. Pẹ̀lú ìpowó tó wà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Can I just leave here now? Jọ̀tún yóò lọ. Mo fẹ́ kúrò bí bá ṣe ṣe. Let me leave. Let me leave. I'm done with you. I'm done. Can I leave here now? Ọmọdé ò lè débi ẹ̀rù kẹ́rù má bà á. Mo rí i pé o ti ṣetán láti kúrò. Mo padà bọ̀ láìpẹ́ láti wá béèrè lọ́wọ́ ẹ pé ṣó ti ṣetán láti di alágbàlá àbí o ṣì fẹ́ ronú sí. Oh my God! Please, I want you to leave here now. Right now. Mo fẹ́ kúrò bí kò fi mí sílẹ̀. You're wicked. I don't want you in my life. Can I leave? Nígbàkigbà tó bá wù ẹ́ láti kúrò níbí, lá inú ẹ sọ wípé Ọ̀kín gbé mi fò. Lọ́gán n ó gbé ọ. My God. What is happening to me? Hello! 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 Somebody here! Yeah. Ọ̀kín gbé mi fò. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ó yá, ó ní. Wọ́n náà máa fọwọ́ ṣe bẹ́ẹ̀. Máa fọwọ́ ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì sábà ní orí ẹ. Má tún dẹnu o, máa mì ní o. Má tún o máa gbé mi. Ìwọ ẹnu ló gbé mi yẹn, àṣẹ ló gbé mi yẹn. Pẹ̀lẹ́ gbójú ẹ̀ wá. Ó yá, ń débẹ̀, rọra débẹ̀, rọra. Orí ẹ pé. Ibi ò ní bá yín mọ́. Ìṣẹ̀lẹ̀ bí kankan ò ní ṣẹlẹ̀ sí yín mọ́ láíláí. Yé! Ògo ni fún ọba àti fún ọmọ àti fún ẹ̀gbọ́n ló tún wà láti kọ́ ṣe. Ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ayé ìgbà gbogbo. Àìnípẹ̀kún, àmín. Ibi ò ní ṣẹlẹ̀ sí yín mọ́sẹ̀. Ìwọ ẹnu ni mo ṣe fún ẹ yìí o. Ibi ò ní bẹ́ o. Ibi ò ní rún ẹ o. Àṣìta àbọ̀ ò ní bá ẹ. Àmọ́ ọmọ yìnbọn ò ní bá ẹ. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ǹdè ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Jókòó wọ̀ ìgbẹ́ ọ̀tá ẹ̀ ló jókòó lé mọ́lẹ̀ yẹn. Ẹ wo bómi ìṣe ń ṣàn yìí. Àbẹ́ rí bómi ìṣe ń ṣàn lọ yìí. Ẹ jọ̀ta ló lè dá omi ìdúró kó má ṣàn. Kó sí. Yóò ṣe sí èèyàn kankan tó lè dá ìjà omi ìdúró. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tó máa lè yìnbọn fún yín tó máa ràn yín láéláé. Mo ti ṣe ìwẹ̀nùmọ̀ fún yín o. Mo dẹ̀ tún sọ. Àwọn tó wà nínú ayé, àwọn tinú ayé, wọ́n ní tó ògùn ẹni bá dání lójú kí lọ́nà máa fi ṣe. Wọ́n náà máa fi ń gbárí ni. Bíbélì mi dá mi lójú, mo dẹ̀ fi ń gbárí fún yín. Nǹkan kan ò lè ṣe yín. Ikú ò ní pa yín. Àáké ò ní ràn yín. Ìbọn ò ní ràn yín. Gbogbo tí wọ́n fi irin ṣe kò ní lágbára lórí yín. Bẹ́ẹ̀ lórí, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Lórúkọ Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù. Hallelujah. Ẹ̀fà tí àwọn ẹnu tẹ ṣe fún wa yìí tó bá lè ṣiṣẹ́ ẹ̀yin náà máa gbádùn wa gan-an torí gbogbo àwọn tó wà lórí ìjókòó pátápátá èèyàn ńlá ni wọ́n gbogbo wọn lọ́dẹ̀ hold
high position nínú iṣẹ́ ìjọba. In fact, wọ́n lè change orí òkè yìí sí cathedral. Ọlọ́run, inú mi á dùn. Inú mi á dùn, ayọ̀ mi á kún ara nǹkan tí mo wá nìyẹn. Kẹ́ ẹ sọ mí di ńlá kó kìkì mi tàn káàkiri. Látara yín, àwọn mi inú àmọ́ mi. Èmi náà kúrò nínú ipò tí mo wà máa dẹ̀ di ńlá. Ẹ jẹ́ kọ́rọ̀ ṣẹ mọ́ mi lára. Ẹ jẹ́ kí ìlérí Ọlọ́run ṣẹ mọ́ mi lára. Á dẹ̀ rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Á rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe wá wà yìí. Bẹ́ẹ̀ ṣe wá wà yìí. Ẹ jọ̀ọ́, ẹ má ṣàyà gbangba síbọn o. Ẹ má dẹjà o. Ẹ má ṣàyà gbangba síbọn pé àdánù ẹ̀yìn. Ẹ má ṣe bẹ́ẹ̀. Àmọ́ téèyàn kan bá ṣe mistake àbò mọ̀ọ́mọ̀ ó fẹ́ yìn fún yín tẹ́yìn ò dẹ̀ mọ̀ tí bọ́n yẹn bá bà yín ó máa fẹ́ dànù ni. Kò tí ẹ̀ ní dọ́dọ̀ yín ó kàn máa fẹ́ bí àtẹ́gùn ni. Àmọ́ tẹ́ ẹ bá ṣàyà gbangba síbọn kò lè pa yín náà but ó máa kàn yín á kàn brush. Wọ́n máa brush ara yín báyìí. Ojú àpá òǹjọ́jú ara o. Ohun tí mo sọ nìyẹn o. Àmọ́ kí ọ̀kọ́ dèdè yìí tẹ́ ẹ mọ̀ kó ní bà yín. Àní tó bá bà yín sẹ́ tí bọ́n bá bà yín ẹ pa mí. Èmi mo wí bẹ́ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ Honda. Kí ni ẹ sà? Ẹ sà kí ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ gangan sà? AK-47 tí mo ní kẹ́ ẹ gbé dání tẹ́ ẹ bá ń bọ̀ tí n bá ṣe ìwẹ̀nù tán kí n lè test ẹ̀. Ṣoṣo ayé ẹ̀ sì. Kí ló pé mo sọ fún ẹ pé tó bá ń bọ̀ kó gbé bọ̀ dání? Ó sọ fún mi pé ọ̀rọ̀ ní wọ́n tí máa gbàgbé òun ṣe bí ọ̀dẹ̀ òní pé ọ̀ ní pè pé tàbí òṣìṣẹ́ yóò ṣe ẹ̀. Ṣóhun ta bọ́ ní irú bí ọ́fíìsì tẹ́ ti ń ṣiṣẹ́ yẹn lè ba security tó bá wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kókò sàlẹ̀ yà yín bọ̀ kẹ́ẹ̀dẹ̀ gbé wá kẹ́ẹ̀ lè fi iṣẹ́ tí mo sọ. Bí o ṣe ní rántí tí àbúrò mi kò gbà kí n lo AK-47 fún. Títí yín kẹ́ẹ̀ lè confirm dáadáa pé ẹ̀mí Ọlọ́run wà nínú mi. Ó lè ṣiṣẹ́ ó ní mo ṣe ní kẹ́ ẹ gbé bíyá bí ìbọn dání ó bá máa jẹ AK-47 ó bá jẹ písù lásán lẹ́mú dání ó dà. Ẹ má bínú sí wa bọ ẹ̀yin náà lè sọ sí pé ká má dẹjà tá a bá ní ká gbébọn wá tí ìbàjẹ́ pọ́n gbàgbé ìsìn náà bá gbébọn wá tẹ báyìí fún wa bí bàbá ti dẹjà náà ni. Kì í ṣe bí mo ṣe ṣe fún yín tán ni tested and confirmed ni wọ́n ń pẹ̀lú eléyìí àmọ́ ńgbà tẹ́lẹ̀ tí gbé wá kò sí problem but ẹ ṣàfọkàn yín balẹ̀ kò sún tó máa ṣe yín ibi ò dẹ̀ ní ṣe yín lágbára Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ mo tún sọ ìbọn ò ní ràn yín o a máa wá dìde báyìí ẹ máa wá padà lọ síbi táṣọ yín wà ẹ lọ wọ aṣọ yín ẹ clean ara yín ká wá ní èso lórí òkè. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ dádì agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Popsi. Ẹ pẹ̀lẹ́. Mo mọ̀ pé láti gbà tẹ́ ti jókòó báyìí ń sìn ara yín á ti nà sódì. Àràgbà ẹ ṣe gidi gan-an ẹ mọ bínú wa ṣe dùn tó ayé ìyá kò ṣe ti. Ẹ bá dúpẹ́ lọ́wọ́ mi Ọlọ́run ọba tó tóbi ju gbogbo ayé lọ ní kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun ló ń ṣòro ó ní gbogbo àkóso ayé yìí wà lọ́wọ́ ẹ̀. Ẹ sà inú wa máa dùn gan tí nǹkan tẹ́ ṣe fún wa yìí tó bá ṣiṣẹ́ dáadáa. Ní nǹkan tí mo ṣe fún yín tó bá ṣiṣẹ́ ẹ jọ ṣóò ní last born òun ló kéré jù nù family yìí. No ara wa náà ni. Ó láti jẹ́ pé òun ló kéré jù because tí ò bá jẹ́ pé òun ló kéré jù kò ní sọ orú ọ̀rọ̀ tó sọ yẹn èèyàn kì í dáàtú Ọlọ́run orí Ọlọ́run àṣepé ni Ọlọ́run máa ń ṣetán fún yàn ni tí wọ́n bá ṣe oògùn fún ẹ tó ò bá nígbàgbọ́ nú ẹ ó lè máa ṣiṣẹ́ tó bá gba àdúrà fún ẹ tó ò bá nígbàgbọ́ nú ẹ ó lè máa wọ̀ don't doubt it bó ṣe rí gangan nìyẹn tẹ́ ẹ bá dúró báyìí tí wọ́n gbé nuclear bomb tí wọ́n yìn lù ẹ̀ kò ní wọlé tó fi ń pa gbogbo orílẹ̀-èdè run ìwọ́de kan kọ́kàn tó gbé ẹ̀kọ́ ẹ̀ kò ní wọlé tó bá wọlé ẹ̀ wá pa mí. Ẹ ṣe ẹjọ́ ẹ má mind kẹ́ lè mọ̀ pé àwa tá a jókòó náà ní ẹ̀mí ìmọ̀re lára tá a fẹ́ fi ẹ̀mí ìmọ̀re hàn fún yín ẹjọ́ ẹ fún mi lákàá nọ́mbà yẹn a fẹ́ ṣe transfer 1 million sí wa. Ẹ ṣe mo dúpẹ́ kí lẹ́yìn ṣe pé bóyá ó bàjẹ́ fún ìrẹ́ ẹ̀ náà o. Bá mi talẹ̀ bàbà gúnbẹ̀ kórìíre rọ mi oore o ẹ o àbúrò mi tó gbàǹbọ̀ tí ò wọlé rè àbúrò mi tó yìn níbọn tí ò ràn tẹ́yìn fi débí ìwẹ̀nùmọ̀ tó wà lára ẹ̀ tó fi kórìíre ràn yín oore kí ló ń ṣe yín ẹ̀ ń ṣe báyìí tẹ́ ẹ̀ mọ̀ rí ni. Àwọn mọ̀ ń bè kan ojú ẹ̀. Ó mọ̀ ń bì kan. Ojú ẹ̀ wà fún mi. Òun ni òun náà yìnbọn fún tíbo. Anyway mo ti ṣe 1 million fún mi.
ṣé ó ti wọlé? Ó ti wọlé, thank you. Hello, handsome man. What do you do for a living? Kò tí ì ríṣẹ́ ó ṣẹ̀ wáṣẹ́ ni. Ibi tó ti wáṣẹ́ lọ gan, ibẹ̀ ló lọ yìí. Kò tí ó ṣẹ̀ máa sọ fún mi létà àtẹ̀yìn bá lọ tán. If you don't mind, I would like to have a number. I don't have a phone. You have a phone. You have a phone. Fún wọn nọ́mbà ẹ̀ àmọ́ ibi tó rí wà. Adé máa rí. Ẹ ṣé gan, sir. Thank you very much. Ẹ ṣé gan. Ẹ ṣé gan jàre. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kò ní bàjẹ́ fún yín o. Ìwé ẹnu tó wà lára yín ò ní fi yín lẹ̀. Ògo Ọlọ́run ò ní padà lára yín. Ọ̀pọ̀ gbogbo mi ò láì kírú eléyìí o. Èèyàn máa ń kọ́ orin sára wọn ni. Ó dẹ̀ ló ní wo ní fóònù torí kiri torójóbìnrin. Àwọn tí mo sọ fẹ́ pọ́n bọ̀ ní 2 nìyẹn, tí mo lọ́ bọ̀ ní 2, tí mo ní máa gbàdúrà fún wọn ní 2, tí mo ní mo fẹ́ wẹ̀ ní fún wọn. Àwọn nìyẹn, mo dẹ̀ ti ṣèwẹ̀nù fún wọn tán. Kódà 1 million naira ni wọ́n fún mi. Opportunity dẹ̀ ní gbogbo nǹkan. Àfọyín ń bẹ̀ sọ̀rọ̀ yẹn wá dáhùn. Wọ́n fún 1 million naira. Wọ́n fún mi 1 million. 1 million naira. Wọ́n fún mi. Ẹ̀ẹ́dẹ̀gbà. Mi ìgbà sọ́wọ́, but wọ́n transfer ẹ̀, ó dẹ̀ wà nínú àkáǹtì mi báyìí. Ó ti wà ń bẹ báyìí. Ara tí mo sọ nìyẹn, àwọn tó lè fún mi ní 1 million lórí pé bí àbúkọ ṣe wẹ̀nu fún wọn tán, kí ni wọn ò lè ṣe fún ẹ? Ṣebí iṣẹ́ ló wá yìí? Ṣebí iṣẹ́ ló wá yìí? Láìkẹ́ o. Ọ̀dà mi, ẹ dúró. Mo láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ ká jọ sọ. Ó ti ń gbé mi inú láti jọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó ká sọ. Mi ò jókòó, má bá mi sọ kankan. Mi ìfẹ́ gbọ́n kankan ni. Mi ìfẹ́ gbọ́n kankan ni o. Mo serious ẹ̀, ilé ọ̀rọ̀ tó ń gbé mi ó wà important gan. Kí ló ń ṣe tí wọ́n bá serious ṣe mi ṣeré ni? Mo ní mi fẹ́ gbọ́n kankan lẹ́nu ẹ. Ọkùnrin ní èèlọ bí ẹ máa. Kí ló dé tó ṣe báyìí? Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí yàn láyé, èèyàn máa gbà bí ọkùnrin ni. Ìgbà tí mo wà ní seminary, àìmọye àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa. Anything that happens to you, take it as opportunity. Opportunity ni wàá change ẹ̀dàdúrà ni. Ibi tó wù kó lè máa ṣẹlẹ̀ sí ẹ, wàá change ẹ̀dàdúrà ni. Tí wọ́n bá yìnbọn fún ẹ tí ò dẹ̀rìn, wà dẹ̀ ní Ọlọ́run o, ìbọn tí wọ́n yìn fún mi jẹ́ kó jẹ́ ìbọn oríire. Wàá má gbàdúrà nípa Ọlọ́run tí màá ti ń lọ, jẹ́ kó yìnbọn oríire fún mi, jẹ́ kó yìnbọn òbùkún fún mi. Mọ́tò gbẹ́, mọ́tò pa ẹ́, wà á dẹ̀ yí sádùá. Ọlọ́run mọ́tò tó gbá mi tí ò pa mí yo, jẹ́ kó jẹ́ mọ́tò òbùkún ló máa padà gbà mí létà. Èmi ò lákì gbogbo orú eléyìí o. Tó bá sàpá ń kọ́, wà á dẹ̀ ní sí sàpá tí wọ́n sàpá mi yo, jẹ́ kó sàpá mi wọnú ògo lọ. Èmi ò lákì gbogbo eléyìí tó ń ṣe. Má bá mi sọ̀rọ̀ kankan. Opportunity tó bá ti rí, wàá change ẹ̀dàdúrà ni, kò síbi tí ò ti ń wá. Mi ò láìkẹ́ o. Mi ò láìkẹ́ o. Mi ò láìkẹ́ ẹjọ́ tí ò di túmọ̀ ọkùnrin ní ẹ̀ o. Ọkùnrin ní ẹ̀ o. Ọmọ mímọ́ ọlọ́mọ mímọ́ Ọlọ́run mímọ́ mo gbé ọ̀gá. Wọ́n yàn torí pé wọ́n ní Ọlọ́run tó sì wá síbẹ̀síbẹ̀. Ó jẹ́ kó gbé ẹ kó kó nínú ayé mi orí òkè ìmájòdì ohun ìfọ̀rọ̀ òdì sí. ATM card ló wà lọ́wọ́ ẹ̀. 200 million naira ló wà níbẹ̀. Jésù ọba ọ̀hún. Ẹni dúró t'Olúwa kò ní jókòó fọ́. Ẹni dúró t'Olúwa. Farabalẹ̀. Alágbàlá, ó ti dá lágbára. Ìbálòpọ̀ tó wà láàrin èmi àti ẹ ti sọ ẹ́ di alágbára. Bó ṣe wà yìí, kò sí nǹkan tó fẹ́ tá à ní ṣe fún ẹ. Ìwọ kàn gbà láti jẹ́ olórí wa. Sọ wípé ẹ ṣílẹ̀kùn, mo ti ṣetán. Kò jù bẹ́ẹ̀ lọ. I think something is wrong with you. Ìwọ ló máa ṣílẹ̀kùn orí burúkú. Get out! See, check in one ẹ̀. Má tún ever yọ sí mi mọ́. Má tún ever wọ́n ní mi ò ṣe olórí ìwé wọn. Get out of my house! Get out! Get out! Olórí ìwé wọn mi ò ṣe! Mi ò ṣe! Can I just bring you? Mi ò ṣe! Mi ò ṣe! Ẹ fi mi sílẹ̀ kó get out! I don't you ever come back to me again, fi mi sílẹ̀! Mi ò ṣe! Mi ò ṣe! Bá mi talẹ̀.
èmi ní kẹ́mi get out. Mọ̀dá mi èkó mo bá sọ̀rọ̀ èkó. Ó wọ́n mi. Let me breathe fi mi lẹ̀. Fi mi sílẹ̀ yóò ṣe. I don't know you. Mọ̀mí tẹ́lẹ̀ èmi ló ṣe bá sọ̀rọ̀. Èmi ló ní kí n get out kí n kó ṣì dànù. Ó lè wojú mi. Ó lè lé mi kọ́ ló ń bá wí. Jẹ́ ká ló ń bá wí. Táwọn àbí tó ń bá wí. Èèyàn mélòó ló dúró tì mí bí? Bámi talẹ̀, ó jẹ́ be careful. Kó ṣọ́ra gan pẹ̀lú gbogbo nǹkan tó ṣe. Be careful, what is wrong with you? Kí ló ṣe ẹ́? Mo ti mọ tó ṣẹlẹ̀ o. O ti tọ́jú bọ̀ nǹkan àbí? O ti tọ́jú bọ̀ nǹkan àbí? Tí mo rò pé agbára àwọn ẹnu ló ṣiṣẹ́ nínú ayé ẹ̀, ta ló bá wí bí? Bámi talẹ̀, fi ara balẹ̀ gan. Fi ara balẹ̀ kan kì í ṣe inú ilé mi ló ti máa wùwàkuwà ló ti máa lọ tójú bọ̀ nǹkan ó fẹ́ sọ mi lẹ́nu ó fẹ́ borúkọ mi jẹ́ ni. Mi ìfẹ́ mọ́ tó tójú bọ̀ mi ìfẹ́ mọ́ tó tójú bọ̀ nínú ilé mi bí agbára wà bí Ọlọ́run tó bá mi ṣiṣẹ́ dẹ̀ wá síbẹ̀ mi ò fẹ́ gbogbo eléyìí o èmi ò fẹ́ o kí ló ṣẹlẹ̀ bá mi talẹ̀ bá mi bloodline ṣé blood wa ìṣí tick bá mi ó wà ókè o máa mú mi àdúrà ni o omi àdúrà o ló máa mú bó ṣe wà yìí àbí wọkọ wà á mú tí wàá fi wẹ̀ mí ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ èwo ló ṣe yìí ẹ bá mi send details ẹ at the time to fẹ́ kí n carry out operation ẹ kò dẹ̀ dín ní 10.6 million naira. tẹ́ bá dẹ̀ gbìyànjú àti ṣiṣẹ́ ẹ lẹ́yìn mi èmi ni màá tún yín fò. bàbá Pointer àti Biggie wọ́n ti wà ní compound. Pointer Biggie nínú ilé mi. ní compound. àgbò tó tàbí lẹ́yìn agbára ló mú wa èmi gọgọ ló máa dẹni àkọlù. Pointer kò ní dà fún ẹ. àṣẹ. ìwọ ó sá fún ikú nínú kan ó wá forí gbà kú nílé tó èmi òní ìlú ọkù. àṣẹ. wà láìtàláì kò ní jà fún ẹ kò ní jà fún àjọṣà ẹ gbogbo yìí ń jèrè traitorous. ìwọ àtàwọn lórí burúkú tẹ ìjọ kóra yìí pọ̀ ṣé ẹ mọ̀ pé kò sálágbára tó lọ títí ni tẹ́jú wá sọ fún ẹ o your reign is over. èyí àtàwọn gáàsì láti rẹ́ẹ̀dì láti gbàjọba ìbọn tó ló mọ̀ yìí yẹn yìí wọ̀ tó bá wọlé oúnjẹ lọ àmọ́ tí ò bá ti wọlé wọ̀ ìpín ló máa kú sí lónìí. ṣe ìṣe rẹ. ayé ṣí ẹ wọ́n ní bí n jẹ́ ẹ kú ni. Jíròsí! Ṣùgbọ́n Jíròsí! Ọ̀gbẹ́ni Jide, àwọn òwò abí láti wá ṣe ni, àdìbò abí láti wá rojọ́ rárá. Àwọn àbá tí yín jẹ́ ni. Like he said, yín wò, tó bá wọlé ó jẹ lọ. You dey shoot me! You no dey mad! You no dey mad! Come here, come shoot me now! Come shoot me now! Ẹ já wèrè! Ẹ lé wọn pa! Bó para àti pa Olúwa lọ. Ẹ̀sà, Ọlọ́run máa ṣàgbára di ọ̀tún sá. Àdúrà yẹn àgbà. Ẹ̀sà, mo ń di ẹ̀bùn yẹn lè sá. Mo ti ń gbọ́ káàkiri. Orúkọ yín ti tàn gan-an. Mo ní ẹni nǹkan tẹ̀lé ṣe fún yàn débi pé tó bá yìnbọn fún yàn kò ní wọlé. Mo dẹ̀ mọ̀ pé agbára ló ń gbé mi yín pé gbogbo nǹkan tẹ́ bá fi ọwọ́ sí báyìí mímú ni ẹ máa rí mú ẹ jọ torí tó lọ́run gbogbo gbìyànjú tẹ́ bá lè ṣe gbogbo tẹ́ bá lè ṣe débi pé tó bá yìn fún mi jádàmù kò ní wọlé mo tó gbé mi débi nìyẹn. ṣé pé òkìkí mi ti kàn káàkiri débẹ̀ káàkiri sá. ìwẹ̀nù yẹn ti kàn kiri. Bẹ́ẹ̀ni. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Olúwa ó ṣe. Olúwa ṣe. Olúwa ó ṣe.
ẹ má ṣe fún un. Kí ló ṣẹlẹ̀? Mo mọ̀ọ́mọ̀ tẹ̀lé wá sí bíbélì yìí sọ fún mi nítorí tí wọ́n bá ṣe nǹkan sára nǹkan tí kìíní ẹ̀ máa fi bàjẹ́ báyìí tí wọ́n máa gbé nínú ẹ̀ ló máa ṣe especially bí ìbọn. Wọ́n bí kí ló ṣẹlẹ̀? Fi ti ẹ ṣe tiẹ̀ náà, kí ló ṣẹlẹ̀? Ṣé bá ṣe lọ́sọ́ lé lélẹ́yìí ni? O fẹ́ báyé mi jẹ́ ni? Kí ló dé? Fún kí ni? Ẹ ní sùúrù, orí òkè lẹ́wà o. Yes sir. Ẹ jọ o. Bẹ́ẹ̀ kẹ́ ẹ lọ lé kẹ́ ẹ lọ yanjú ẹ o. Èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo eléyìí o. Ẹ lọ yanjú ẹ lé o. Àwọn tí mo bá ṣe é gbẹ̀yìn 1 million náà fún mi. 1 million naira ṣágilítì náà fún mi. Ó dábì lójú débẹ̀ ni. Ẹ ṣàṣẹ rí nípa ọ̀rọ̀ owó yẹn, mo lè fún 30 million. Mi ò kí ń ṣe problem sir. Ẹ má dá lóhùn, ẹ ṣáà ìbòye ń sọ̀rọ̀, ṣe bẹ́ẹ̀ rí. Ẹ má ṣe é fún o. Tẹ́ bá ṣe fún, máa borúkọ yín jẹ́. Máa bà ayé yín jẹ́. Àní sùúrù kí ló lè lélẹ̀. Eléṣù jẹ́ ìwà arábìnrin yìí. Get out! Sọ kí ló sọnù tẹ́ ń wá kiri náà? Ìyàwó ẹni ọmọ ṣe wọlé dùn. Get out! I said get out! Kí ni súnmọ́ eléyìí náà? Báwo tẹ́lẹ̀ what is the meaning of this? What is the meaning of what? Kí lè ṣe náà? Kí ni gbogbo eléyìí náà? Kí ni túmọ̀ tẹ́yìn náà ṣe náà? Ẹ jáwọ́ náà. Kí ni lísì tó ẹ̀ ń bá láṣẹ èèyàn ní kẹ́ má ṣe nǹkan fọ́kàn ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ ẹlẹ́fẹ̀ṣẹ̀ dé lọ́dọ̀ ni. Èmi ò nífẹ̀ẹ́ sẹ́lẹ̀ yọ. Sọ̀rọ̀ pé kò ní dá fún lórí burúkú ọwọ́ rẹ̀ tó pè rẹ̀ lólùsọ yìí. Sọ pé ayé rẹ̀ máa bàjẹ́ ní ọmọkùnrin. Ìpìlẹ̀ ń ṣe fún mi aláàánú yín ni mo jẹ́. Aláàánú olórí burúkú wo ló jẹ́? Ó kó èmi àtàwọn èèyàn mi lọ sódò. Olólọ ṣe àwọn ẹnu fún wa pé ìbọn ò ní rọ̀ wá. Pé ọ̀tá ò ní bá wa, ọ̀tá ò ní rí wa mú tá a bá lọ fún operation. Ó ní bá ẹ̀yin àbúrò mi rẹ̀ tí mo ṣe fún kòsó tó ṣe. Tó o bá gbẹnu ẹ̀ sọ̀rọ̀ àti bọ̀ ìfọ́ orí ẹ̀ á túká sórí òkè. A tún wá lọ fún operation nìyẹn, a lọ bá ẹni. Ráìbà wa tó fún wa problem a lọ kọ́ lọ ṣe face off. Ìwádìí kan pa àwọn ọmọ ìyá mi. Ó pọ̀ ìta! Ó pa strategy! Ẹ̀dọ́ mi fún pé ó jẹ́ ìwọ ni, pé ó jẹ́ ìwọ ni. Inú mi ti ẹ̀ tó bá bú ẹ̀ bí ojú fún ojú ni màá fi ṣe. Wọ́n pọ̀ ọmọ ìyá mi méjì, máa pa ẹ̀yin méjèèjì. Bí ètò wa ní pa yín síbi tí wọ́n ti bá rí yín sí, máa gé òkú yín wẹ́lẹ́wẹ́lẹ́ máa pín káàkiri gbogbo ojú. Aláyé! Èwo lẹ́jọ́ orí burúkú gan náà. Ẹ jọ jẹ bóyá ó jẹ ìwọ ni, bóyá ó jẹ ìwọ. Ẹ pẹ́rẹ́! Kẹ́ lọ kú dànù. ṣe gbẹ́kẹ̀lé ayé ju Ọlọ́run tó dá ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ayé ju Ọlọ́run tó dá ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ayé o, asán ló jẹ́. Má ṣe gbẹ́kẹ̀lé ayé o, asán ló jẹ́. Má ṣe gbẹ́kẹ̀lé ayé ju Ọlọ́run tó dá ọ. Má ṣe gbẹ́kẹ̀lé